Tòrọ́ ti sọ pé o mọ̀wé ń sìn. O ti wá jẹni tó ń ga apá sókè. O ti jẹni tó wọn wá ṣe é pé rìn. Irun agúngẹ̀, irun máa lọ báyìí, a máa ṣe báyìí. O ti wá di pé o wá ń lù tẹ́gbọ̀n ẹ̀. Ṣé just because o mọ̀wé àbí? Ìwọ dẹ̀ mo blame. Tó bá yẹ pé o ti mú tó ti fún ní 500. Tó ti sáré sábẹ̀ 500 lójú tó ti lù ṣe léṣe ni. Kò ní máa ṣe gbóná nonsense sí náà. Ẹgbẹ́ ẹ̀kọ́ ibi tó yí bá ti jọ wà kíláàsì. Ó ṣe máa lù mí, kí ni mo ṣe fún ẹ̀jẹ̀ máa bú ẹ̀ mọ́lẹ̀. Ó ṣe máa lù mí, ṣé tó pé kí ni mo ṣe fún? Ló bó ṣe sọ̀rọ̀, ó ṣe máa lù mí tó pé kí ni mo ṣe fún? Mi lè náàbù. Nǹkan tí wọ́n náà ṣe é ti máa dìbò náà gbé kí ni ó lè lámọ́ lórí. Ó lè ṣe kílẹ̀ díẹ̀ ọmọ kúlẹ̀. Gbọ́dọ̀ kúnlẹ̀ síbẹ̀ yẹn. Sọ́dọ̀! Kí ni problem yìí? No, what is your problem? Ẹ sọ fún mi gan, kí ni nǹkan tí ọmọ yìí ṣe fún yín gan tẹ̀fí ń dì tẹ̀ ń bínú ẹ̀ tó lé? Gbogbo yín lẹ mọ̀ pé ẹ ti identify pé ọmọ ológo ni ọmọ yìí, ẹ̀yin dẹ̀ rí ọmọ olófò, ẹ wá ń bínú ọmọ ológo. Mo ti sọ fún yín, ẹ fi ọmọ yìí sílẹ̀, àìmọ̀wé tiẹ̀ ló sọ ẹ̀ di ẹni tó ń kọ́ṣẹ́. Àdìwọ́ náà ń ṣàfara nígbà tí ọmọ yìí tó bá di ọ̀gá tán tó pè yín ránṣẹ́, ìgbà yẹn lójú yín máa jà. Kẹ́ ẹ ṣọ́ra yín gan, mi ò gbọ́dọ̀ gbọ́ pé ẹ tún victimize ọmọ yìí nínú ilé yìí mọ́ o. Otherwise inú ilé yìí máa gbóná, ó ti ń gbóná tẹ́lẹ̀, mi ò tí ì fi hàn yín níbẹ̀. Henceforth ẹ gbọ́dọ̀ victimize ẹ̀ mọ́ nínú ilé yìí. Ẹ jọ̀ọ́ o. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo gbọ́kànlé tẹ́lẹ̀ pé okay ẹ dirun dìgbà abẹ tí ń sìn ó ti ń jọmọ kan o. Kí kálukú ṣọ́ra ẹ o. Otherwise ẹni tí ó rà máa kàn o. Mi ní sọ pé torí pé mi ni mo fi gbogbo yín. Mo mọ nǹkan tí mo lè ṣe fún yín. Now get out of my sight. 10, 9, 8, 7.